ẹ̀yin olólùfẹ́ mi ṣé ẹ tún ti gbọ́ another story ni mo tún wá mú fún yín, another information òun ni mo tún wá mú fún yín lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni lórí ọ̀rọ̀ justice for Mohbad náà kúkú ṣì ni àkúkú ní dákẹ́ ọ̀ǹtì tá a bá gba justice for Mohbad òun la máa tó dákẹ́ since tó bá ti fún wa ní justice for Mohbad no ní dákẹ́ òun náà àgbà ṣe ń pa lówe wọ́n ní tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lẹ́ẹ̀kanná tí ẹ̀ bá ti fún wa ní justice for Mohbad wàláì àwa gùn ò ní dẹ̀yìn àwọn tó bá fẹ́ withdraw wọ́n lè máa withdraw àwọn tó bá fẹ́ máa fowó block ẹnu wọn wọ́n lè máa fowó block ẹnu wọn torí a gbọ́ wípé àwọn anti-justice kan ti jáde tó yẹ pé àwọn blogger ni wọ́n ń target láti máa fowó pa wọ́n lẹ́nu mọ́ kọ́ má lè sọ̀rọ̀ nípa justice for Mohbad mọ́ ẹni mélòó lè fẹ́ fún lówó bóyá lẹ mọ̀ wípé àwọn tó ń fight for justice for Mohbad wọ́n pọ̀ throughout the world, not only Nigeria. Bọ́n ṣe wà ní London, náà wà ní America, náà wà ní UK, náà wà ní Canada, náà wà ní South Africa, náà wà ní Dubai. Wọ́n pọ̀ tó ń fight for justice for Mohbad. Mélòó lè fẹ́ fowó blọọkù lẹ́nu? Ẹ wo ẹni olùfẹ́ mi ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ti bùn ya Mohbad náà ní mọ́tò báyìí? Wonder shall never end. Wonder shall never end. Wọ́n ti bùn ya Mohbad ní mọ́tò o. Wọ́n ti bùn ya Mohbad ní mọ́tò bọ̀gìnì, ọkọ̀ bọ̀gìnì. Òun náà ti bùn ya Mohbad. Ẹni ló fẹ́ mi, kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé irú mọ́tò wo ni wọ́n bùn ya Mohbad tá à ń sọ yìí náà? Irú mọ́tò wo ni wọ́n bùn ya Mohbad? Ẹ má gbàgbé nígbà tí wọ́n fún bàbá Mohbad ní mọ́tò, ìyá Mohbad àti Wùnmí àǹkó àti Ìyábọ̀ Òjó wọ́n mà ní kí bàbá Mohbad fò kó ní ìṣó mà ní. Kò máa sí nǹkan tí wọ́n sọ sí màá yí tán, kò máa sí irú èbú tán bú màá yí tán, kò máa sí irú ọ̀rọ̀ tí wọ́n sọ sí tán nígbà tó fún bàbá Mohbad ní mọ́tò ni o. Lẹ́yìn ìgbà yẹn ó tún ní arábìnrin kan tó tún volunteer rẹ̀ pé kò ní dá kí máa yí máa rìn dọ̀tí. Ó ti tó bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tó lóun kọ́ máa kọ́ ọ̀sẹ̀ tó bá ń lọ sí court jàlámí ẹyọ kan ṣùgbọ́n ló máa ń wọ̀. Actually èmi ò tiẹ̀ notice nígbà yẹn náà. Ẹ mọ̀ nǹkan tó bá wà lọ́kàn èèyàn lórí bá a ṣe fẹ́ gba justice yẹn òun ló wà lọ́kàn ti tèmi. Èmi ò tiẹ̀ notice. Ṣé mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn èèyàn tó bá ń wò ẹ̀ tán bá ń gbọ́ ẹ oríṣiríṣi different thing náà máa notice lára ẹ. Èmi lè notice pé bí ojú ẹ̀ ṣe rí yìí ó kù díẹ̀ káàtó. Èmi ó lè ní ìmúra yìí ò tiẹ̀ dá. Èmi ó lè jẹ́ pé bí bàtà ẹsẹ̀ òun ló máa ìyá ti jẹ máa yìí ẹ wo bàtà tó wọ̀. Oríṣiríṣi part lóníkàlùkù máa take. So irú woman yẹn sìn part dressing òun lòun take ní ti pé kò ní dá kí máa yí máa rìn dọ̀tí jáde. Kí ni èkú ọmọ ẹ̀ yìí ó wí ẹ̀ dáhùn gan kò tiẹ̀ jẹ́ kó tiẹ̀ mọ́ wáṣọ kan ní èèyàn tiẹ̀ kí ń wọ̀. Woman yìí dẹ̀ volunteer rẹ̀. Kódà ó lóun ò mọ bàbá Mohbad rí, wọn ò ríra wọn sójú rí face to face báyìí. Bàbá Mohbad náà dẹ̀ confirm pé àwọn ò rí sójú rí face to face báyìí. Tẹ́lọ̀ woman yẹn òun ló ní kó lọ contact bàbá Mohbad, tí woman yẹn fi rán tẹ́lọ̀ yẹn sí bàbá Mohbad pé máa bá mi rán aṣọ fún máa yìí every week, ó jẹ́ ẹ̀mẹ́rin in a month. Woman yìí dẹ̀ ń sanwó ẹ̀. Ìgbà tí Wùnmí máa jáde oníyàwó ni bàbá Mohbad wá. Ẹ máa gbọ́ ṣọ́ọ̀ yẹn make sense. Oníyàwó ni bàbá Mohbad wá. Ṣé bàbá Mohbad ò níyàwó lé ni? Wọ́n ṣe tún gbé ọ̀rọ̀ yẹn káàkiri nìyẹn. Tí woman yẹn fi wà frustrate tó fi jáde tó fi wá declare rẹ̀ pé òun ò mọ bàbá Mohbad rí. Bàbá Mohbad kò mọ òun rí. Kódà gan gbogbo nǹkan tó ń ṣe fún bàbá Mohbad àwọn ò tí ì ra wọn sójú báyìí rí. So ṣẹ́ni téèyàn bá fẹ́ fẹ́ ṣé èèyàn ò tí ní mọ̀ èèyàn ò ní rí sójú. Òun tó ní kó bọ́ ẹ̀ bọ̀ òun kọ́ ló ń bọ̀. Òun tó ní kó rán òun kọ́ ló ń rán. Òun lè mi ṣe sọ́gbà yẹn pé bóyá ìyá Mohbad ló ránṣẹ́ pé kó máa bó òun jowú. Ṣé bí ẹ̀yin tẹ́ ń bú bàbá Mohbad nígbà yẹn náà ṣé bí ìyá Mohbad náà ni wọ́n ti wá fún lọ́kọ yìí. Ìwọ ohun míì náà o àárín ìgbà yẹn náà ni wọ́n náà lọ ra ọkọ̀ o. Lárí pé wọ́n náà lọ ra ọkọ̀ o. Àbí ò ra mọ́tò tuntun. Tẹ̀dẹ̀ ń bú èèyàn kan
ṣe ti rí pé ẹ̀yin obìnrin yìí èyí tí ó ní làákàyè òun ló pọ̀ jù nù yín gbogbo ẹ̀yin obìnrin lọ́tọ́rí ìwọ ìyá Mohbad Wùnmí Ìyábọ̀ Òjó gbogbo ẹ̀yin gáǹgì yẹn ẹ̀ tí ẹ̀ ní làákàyè bó ti wù kó mọ́ ẹ lólùfẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ tún mọ̀ bá mi share ẹ máa bá mi share dáadáa torí pé kí ni mẹ́sẹ̀gì tèmọ̀ ń pàṣẹ yín sìn mi ò mọ̀ bóyá wọn kan ti gbọ́ bóyá wọn kan ò tí ì mọ̀ fún àǹfààní àwọn tí wọn ò tí ì mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé fún yín pé èmi mo promise yín gbogbo ẹni information tó bá ti ń lọ tó bá ti consign nínú ọ̀rọ̀ Nàìjíríà especially lórí ọ̀rọ̀ justice for Mohbad mi ní fi dá yín lágara màmá mu wá sí etí gbọ̀ yín so ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ilẹ̀ ní Global TV gbogbo yín tẹ́ subscribe gbogbo yín ni mo rí o mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín thank you very much ara ẹ̀yin tẹ́ ń jà fún justice for Mohbad dán nìyẹn ẹ̀yin tẹ́ bá ti ń lè wo program tẹ́ ẹ̀ dẹ́ ń support ẹ̀yin náà ti ń jà fún justice for Mohbad kò dìgbà tẹ́ bá ṣe gbowó sílẹ̀ ẹ ti ń jà fún justice for Mohbad mo á gbàládùá fún yín ẹ ò ní rí ohun gbé sọnù bí òṣèbí ọmọ lágbára Èdùmàrè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n ní máa nǹkan tó ń pè ní King White wọ́n lòun ló gbé mọ́tò fún ìyá Mohbad tó bá jẹ́ pé mọ́tò tí mo rí yẹn ni o tó bá jẹ́ pé mọ́tò tí wọ́n ṣò yẹn ni o ẹni yẹn rí dínkù ìyá Mohbad ẹni yẹn mọ̀ wọ́ ìyá Mohbad lẹ́ni èmi á sọ ó mọ̀ wọ́ ńlẹ̀ nítorí mọ́tò náà kò jọ bí Tyson kò jọ bí àwọn old car àwọn 19 I don't know wọ́n lẹ́ni yẹn tẹ́ bá gbọ́ bí mẹ́rin náà ṣe sọ̀rọ̀ nígbà tí wọ́n ń bi léèrè mọ́tò yẹn kàn wá nílé òun kàn páàkì ẹ̀ somewhere díẹ̀ òun kàn wò pé bí a kò nǹkan fún ìyá Mohbad yẹ bá rí mọ́tò náà Ọlọ́run kí ìyá Mohbad kó máa fẹ́ sáré rìn ó bẹ́tà can you imagine that wọ́n rí pé nǹkan tó tọ́ sí ẹ náà nìyẹn wọ́n rí pé nǹkan tó tọ́ sí ẹ òun náà nìyẹn nígbà tí mú mi lọ ra mọ́tò kí ndé tí ò ra mọ́tò fún ẹ kí ndé tó yẹ pé ara ẹ̀ nìkan ló ra mọ́tò fún ṣe bó wó ọmọ ẹ ló ná àbówó ọmọ ẹ náà kọ̀ọ̀kan ló ná ṣe bó wó Mohbad náà ló ná ó lọ ra mọ́tò fara tiẹ̀ kí ndé tí kò ra mọ́tò fún ẹ wọ́n rí pé ìtò tọ́ sí ẹ náà nìyẹn ìgbà tó yẹ kó ní jẹkújẹ ní ẹ ibi tó yẹ kó dúró sí ò dúró síbẹ̀ láti jọ́tọ́ tí ń wá justice fọ́mọ ẹ ó fìjọ́ kan jáde síta rí kó lóun wá justice fọ́mọ ẹ Naira Marley ní ibi tó bá ti tiẹ̀ sí ibẹ̀ ló ń lọ tó bá ti ní kó wí òun lòún wí tó bá ní fò ìwọ náà máa fò tó bá ní kó jókòó ó máa jókòó tó bá ní kó sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ tó bá ní kó ṣe òun ló ń ṣe Naira Marley ní Sam Larry ní ó ti ní bàbá Mohbad ló ní kí prime boy kó wá gbèmí Mohbad ó kàn ń fà àtàmọ́ mátàmọ́ káàkiri ó yá gbogbo àtàmọ́ mátàmọ́ ẹ̀ náà tó wá ń fi òun náà wà dá sí tó o dẹ̀ mọ̀ tí wọ́n fún ara ẹ̀ kan ti wá padà wá fẹnu ara ẹ̀ confess wípé o mọ̀ àwọn tó gbẹ̀mí ọmọ ẹ̀ but ẹ̀rù ń bà ẹ́ pé tó bá dárúkọ wọn máa gbẹ̀mí ìwọ náà nígbà tó mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó wá ń dárúkọ àwọn ẹni ẹlẹ́ni àwọn innocent people wo ìgbésí ayé ẹ̀ wọn ò rí ohun gidi fún ẹ mọ́ wo ọkọ̀ tó gbélé ẹ lọ́wọ́ ọkọ̀ pàbínkù sórí bẹ́ẹ̀ ó dá mi lójú pé tó o bá rí po 20,000 sí kò lè gbé látòṣòdì déyànà pàpàpàjà bí mo ṣe ń wọ ọkọ̀ yẹn á ti mú gbogbo yẹn tán àwọn ọkọ̀ ìyá Mohbad ò ní tìjú ó dàbẹ̀ ní pé ìdájọ́ Mohbad ó ti ń dáhùn lórí ẹ̀ ó dẹ̀ máa jẹ ìyà yìí látayé ó máa jẹ́ dí àlùkìámọ̀ ni àṣírí tó bò tó lóòfẹ́ sọ yẹn bí òun bá ṣe ń lọlẹ̀ báyìí ìwọ náà ń tẹ̀lé ni Ìyábọ̀ Òjó náà ń tẹ̀lé ni gbogbo ẹ̀yin olórí burúkú yẹn ẹjọ́ ń tẹ̀lé ra yín ni àti gbogbo ẹ̀yin anti justice King White ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n lè ti bá a fún ìyá Mohbad lọ́kọ̀ ọkọ̀ tó tọ́ sí náà lẹ ti gbé fún yẹn òun náà lẹ ti gbé fún yẹn ẹni lè fẹ́ mi ẹjọ́ a ò ní lè rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ ìyá Mohbad pẹ̀lú brand new car ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ tí wọ́n ní wọ́n gbé fún mo ní kí sáré wá fi tó yín létí fún àǹfààní ẹ̀yin tí gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ìyá Mohbad ti gba ọkọ̀ bọ̀gìnì o ọkọ̀ 1940 bọ̀gìnì ọlọ́yẹ òun ni wọ́n gbé fún ìyá Mohbad aláìní tójú aláìní òòlù òòlù ara galatia ẹni olùfẹ́ mi ẹjọ́ a ò ní rí jù báyìí lọ èmi ọmọ yín náà ni Ẹlẹ́yẹlé Global ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV tí n bá tún rí ìròyìn mi mo tún mú bọ̀ wá fún yín ẹ kúkú ti mọ̀ mi tí n bá ti rí èmi máa sọ máa wá já yín sí ire o mo tún padà bọ̀ ẹ ṣé gan.